àtẹ̀pa ìfinà àbí wọ́n fi nǹkan sí ọ̀nà dé èèyàn téèyàn á fi tẹ̀pa tí nǹkan yẹn ò ní gbé rí tí ò ní ràn yàn tí ò sì ní ṣiṣẹ́ mọ́. ẹ jẹ́ ká lọ wá ẹsẹ̀ pẹ́pẹ́yẹ méjèèjì a máa rí làlọ́dọ̀ àwọn lékulẹ́ja. ẹ jẹ́ ká kó sínú apẹ ìjógun wa, ẹ jẹ́ ká fòdìdí atare kan sí, ẹ jẹ́ ká jó. tá a bá ti jó tán ẹ jẹ́ ká fi síngbẹ́rẹ́ ráǹdì ibi ẹsẹ̀ wa, ibi orúnkún ẹsẹ̀ wa nísàlẹ̀ báyìí, ká fi síngbẹ́rẹ́ ráǹdì ẹsẹ̀ méjèèjì. bẹ́ẹ̀ ni àtẹ̀pa tó dájú ni, ẹ jẹ́ ká lọ gbìyànjú ẹ̀ wò. ó ṣe é pín lò, èèyàn 2 mẹ́ta wọ́n lè lò. ẹ jẹ́ kí n tún fún wa nìkan sí, torí bàbá mi kan náà béèrè ẹ̀ tí mo ní màá yọ̀ǹda ẹ̀ sí TikTok kí gbogbo wa lè jẹ àǹfààní ẹ̀. àwa tá a bá máa ń lọ oko dáadáa la lè rí lè ṣe. wọ́n ń pe kinní kan ní ọ̀kùn. tá a bá ti rí ọ̀kùn yìí, ẹ jẹ́ kí a gé, a lè fi àdá gé, a lè fi ọ̀bẹ gé. ẹ jẹ́ ká gé ọ̀kùn yìí, ẹ jẹ́ ká gé sí méjì dọ́gbadọ́gba láàárín. tá a bá ti gé sí méjì, ẹ jẹ́ ká mú ti òsì, ẹ jẹ́ ká fi sínú ìkòkò, ká fòdìdí atare kan sí, ẹ jẹ́ ká jó. tá a bá ti jó tán, ẹ jẹ́ ká fi sípẹ́ ráǹdì ẹsẹ̀ òsì wa. ẹ jẹ́ ká mú eléyìí tó wà ní ọ̀tún, ẹ jẹ́ ká mú sínú ìkòkò lọ́tọ̀, ká fòdìdí atare kan sí, ká jó. ẹ jẹ́ ká fi sípẹ́ ráǹdì ẹsẹ̀ ọ̀tún. bẹ́ẹ̀ ni mo wí fún wa, àtẹ̀pa ní kò sí oògùn tán lè fi sọ́nà dèèyàn, àbí tán fi sí àbí ìfinà tán lè fi sọ́nà dèèyàn. téèyàn bá tẹ̀ èèyàn á kọjá lórí ẹ̀ tí ò sí kankan tí ó ṣèyàn. Olódùmarè á jẹ́ kó bá gbogbo wa lára mu. 070 31 83 45 83 òun ni nọ́mbà mi. mi ò ní nọ́mbà méjì, ẹ lè pè mí sórí ẹ̀, ẹ lè ṣe WhatsApp mi sórí ẹ̀. àdúrà wa gbà. ẹ jọ̀ọ́ tẹ bá wo orí TikTok yẹ́ rí pé àkáǹtì ti pọ̀ lóríṣiríṣi tán ó kùn lójoojúmọ́ lórí orúkọ èmi Ẹ̀làkùtàn ọmọ Ọ̀rúnmìlà, but nọ́mbà bẹ̀ ló máa yàtọ̀. eléyìí tẹ́ bá ti rí nọ́mbà yàtọ̀ sí nọ́mbà tí mo pè é, kì í ṣe àkáǹtì mi. ẹ má wulẹ̀ bá dòwò pọ̀ rárá bí ẹlòmíà ló ń fẹ́ wo bí second number mi ni, èmi kọ́ o. ẹ jọ̀ọ́ oríṣiríṣi trick náà ń lò. ìgbà mi wọ́n lè ní backup account, wọ́n lè ní backup number. mi ò ní backup number kankan o. lẹ́yìn nọ́mbà tí mo pè nígbà tá a fẹ́ ra àtúndè àtẹ́lẹ̀ tí mo pè lẹ́yìn ìgbà tá a fẹ́ join WhatsApp group tí mo lè máa bá sọ̀rọ̀, òun nọ́mbà ọmọ tó wà lọ́dọ̀ mi bí a ẹ̀ tètè rí mi connect tẹ̀lé báwọn sọ̀rọ̀. lẹ́yìn yẹ mi ò ní nọ́mbà mi o. káyìn tẹ́ bá ti rí nínú nọ́mbà tó wà bá ti yàtọ̀ sí 070 31 83 45 83 kì í ṣe àkáǹtì mi. ẹ lè máa rí fídíò mi bẹ́ẹ̀ bọ̀ kì í ṣe mi lẹ̀ ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀. àdúrà wa gbà, mo ń bọ̀.